حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوهية الدين دعا بالدعاء حبيب الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوهية الدين دعا بالدعاء تسكف فينا عقولا مدت وقيت الإمام وشر الردى أتي ربنا للمدير البقاء بعافية الجسم طول المدى. الحمد لله. fáàrí wa náà kò ní wọ́kùn. Àmín. tí wọ́n bá ń wí pé ẹ mú ìmáàmù wá ẹ ṣe fi hàn wípé ìmáàmù wà rí ní rírí zadahullahu bastatan fil ilmi wal jism. ṣé ẹ fẹ́ yọ báyìí tẹ́yàn sọ pé òun ò rí èèyàn Àjànàkú kọjá mórí nǹkan torí. kò sì sí bí agbó bí tẹ́ dẹ́tẹ́ sọ̀rọ̀ táwọn èèyàn ò ní mọ̀ wípé Ìlọrin náà ni. Masha Allah. Ìlọrin ẹ̀sìn mímọ̀ òun náà mọ̀ lọrin mọ̀ gbogbo ẹ̀lọ́lọ́run wá pèsè yín lára kọ́lọ́run má jẹ́ àwà yín ti báyìí. Gbogbo Suratul Hamdi ni súra ọpẹ́ àmàdúà tí àwọn bàbá wa ní Màsíngbà tí wọ́n ṣe fún yín èmi fẹ́ fi àdúà kan kún lèmi ó fi jókòó Allahu Akbar. torí pé gọ́ọ̀nà ti jókòó ti pẹ́ àwọn bàbá wa ní àwọn bàbá mọ̀kádàmù àgbà àwọn náà ti jókòó ti pẹ́ wọ́n fẹ́ máa lọ èmi èyí tẹ́ rí wọn kán pẹ́ lóde tó yìí. Allahu Akbar. Àná bàbá ìmọ̀mọ́ àgbà ni. Àná Dáadáa bàbá ìmọ̀mọ́ àgbà ni òjò wọn lè lọ. Ọmọ bàbá ìmọ̀mọ́ àgbà ni. Bàbá ìmọ̀mọ́ àgbà làwọn. tó Ọlọ́run kó jẹ́ ká rí yín pẹ́. Ọlọ́run bí a rí yín pẹ́. Àwọn bàbá wa ìmáàmù àgbà Àwọn bàbá ìmọ̀mọ́ àgbà. iná àti iná Iná àpọ̀ iná. ẹyọ kan. Ẹyọ kan. Àwọn onítẹ̀fsírì Àwọn àbọ̀ onítẹ̀fsírì. àwọn ìtàn tá ń gbọ́ tí wọ́n rọ tí wọ́n ń pè ní sábàbù nùzúl. Ìwọ tí mímọ̀ rẹ̀ ò bá jíndò bọ́ta kó tún lọ takò mí bọ́ta kó lọ takò mí. Èsì ọ̀rọ̀ náà ni tí wọ́n lọ mẹ́sí ọ̀rọ̀ àwọn ní ọmọ ànẹ́bì ló kúnjọ ọdún ọmọ ànẹ́bì kankan ò kú lọ́dún. Kò sọmọ ànẹ́bì kan tó kúnjọ ọdún ẹ̀ríkọ́ ọmọ ànẹ́bì ló kúnjọ ọdún ní nàtẹ́ iná ṣe sọ̀kalẹ̀ rárá irọ́ lè yùn irọ́ ni ó lè máa sọ ẹlòmí lè máa sọ kó ní in tí bàbá àgbà Sheikh Kamal tí wọ́n gbà yí pé ẹ̀yìn bó ti rí nù ní in tí Sheikh Ádámù gbà yí pé bó ti rí nù ní in tí wọ́n kà nù tíra ń jọ náà nù ní. Ọ̀pọ̀ mímọ̀ sún síwájú gbogbo ẹ̀ jára wọn ní ìsìn gbogbo ẹ̀ tó jára wọn ní ìsìn ni ló fi ń hàn wá wípé kò sí ẹni kò sọ́mọ ànẹ́bì kan tó kú ń jọ ọdún ẹni wọ́n ní àbàtà kan ni ó ń jẹ́ Kausara nínú àlìjẹ́nnà lọ́lọ́run wá sọ pé inna a'tainaka al-Kausara èyún ni náà asọ́jú ni asọ́jú yẹn ni wípé kò àbàtà kan ò jẹ́ Kausara nínú àlìjẹ́nnà tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá fún ànẹ́bì
ta ló ní gbogbo àlìjẹ́nnà ta lẹni tọ́lọ́run jogún àlìjẹ́nnà fún ta lẹni tó ti torí ẹ̀ dá àlìjẹ́nnà òun tó ti torí ẹ̀ dáyé Ànábì ní ana sayyidu waladi adam wala fakhar ana hamilu liwa alhamdi yawm alqiyamati wala fakhar ana awwalu man yuharriku halqa aljanna fayudkhilniha Allah wa ma'iya fuqara'ul mu'minin wala fakhar ana awwalu shafi'in wa mushaffa'in lahu yawm alqiyamah wala fakhar. Ànábì ní tó ń bá dẹnu ọ̀nà aljanna tó ń bá kanlẹ̀kùn rẹ̀ khazinu já aljanna ó máa wá sọ pé man anta òun wá sọ fún yí pé ana Muhammad òun sọ pé òun ànẹ́ Muhammad yóò wá sọ pé bika umirtu an aftah pẹ̀lú ẹni wọ́n pa mí láṣẹ yí pé ìwọ tó bá dé ní kí n ṣílẹ̀kùn fún wọ́n pa mí láṣẹ kí n ṣílẹ̀kùn kẹ́nìkan tí ó kọ́kọ́ wọlé tó bá yá sí pa nẹ́bì lọ́lọ́n jogún gbogbo aljanna fún èwo ní páàtì kan péré nínú aljanna tó ájá sí pé àbàtà kàùsára kan àti aljanna àtàbàtà kàùsára ta lónìí ṣùgbọ́n èdè Lárúbáwá tọ́lọ́n fi sọ Al-Qur'ani kalẹ̀ èdè tó kẹnu ni ó wà flexible púpọ̀ ó wà mẹ́rin inna a'tainaka al-kawthar àwọn nílógà àwọn kìíní kawthara fa'ala in tó pọ̀ kal-kawthar afún ẹni oore tó pọ̀ kathratul kathira oore tó pọ̀ tí ò ní gé tí ò kéré lọ́pọ̀lọpọ̀ òun ni Kawthar a fún ẹ lọ́pọ̀lọpọ̀ oore òun la jogún ẹ̀ fún wa Nábì fasalli li rabbika wá dúpẹ́ fọ́lọ́hun wanhar kòtọ̀ bí bàbá wa Imam ṣe ń tọrọ fún ẹ̀ náhàrù lọ́n ṣe wọ́n ṣe sàárà inna shani'aka huwal abtar ẹni tó bá ní ẹkú ní òkú ẹni tó bá ní ẹkú ní ò ní lẹ́yìn òun ní inna shani'aka huwal abtar ìwọ tó bá máa ń pé ọ̀tá ìmáàmù ní máke torí pé bó ṣe fẹ́ ké ní ó ṣe pè fún rẹ̀ yóò sì ṣe máwùlẹ̀ fi tijú kárùn kúkú dákẹ́ka kúkú mọ̀ ní pé ìkánnú wọn ni jẹ́ káwàá ṣe máwùlẹ̀ ṣe fún rẹ̀ tó bá ṣe fún rẹ̀ yóò ṣiṣẹ́ kódà yóò gbàjú bó ṣe ẹ̀yìn Ànábì tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ pé kò lọ́mọ tí ó gbẹ̀yìn lọ́lọ́wọ́ a sọ fún ẹgbẹ́ inna shani'aka huwal ṣọ́rọ̀ àwọn tán lò ní lẹ́yìn àwọn ni wọ́n ní lẹ́yìn àwọn láà ní gbórúkọ wọn mọ́ orúkọ Abúlábì wo ọmọ ọmọ ẹ̀wọ́ lẹ́gbọ́mọ́ orúkọ Útúbà wo ọmọ ọmọ ẹ̀wọ́ lẹ́gbọ́mọ́ àtòun náà orúkọ Ṣẹ́ìbà ọmọ ọmọ ẹ̀wọ́ lẹ́túngbọ́mọ́ àtòun náà àwọn tí wọ́n ń fà Nábì ṣe èyẹ́ yẹn àwọn lọ́lọ́run bá pé wọ́n ní lẹ́yìn wọ́n sì lẹ́yìn Ànábì wá lẹ́yìn àbí ò lẹ́yìn ẹ̀yìn tá Ànábì ní Fátímà tó gbẹ̀yìn Ànábì òun ló bí Hassan Hussein látara tí ẹ oní Zainab ti jáde Sayyida Zainaba ní Masari lòun sùn sí ààrẹ ní Nafisa ti jáde ọ̀dọ̀ ẹ̀yìn Ali Sayyidina Ali ibẹ̀ náà ni wọ́n ti jáde Sayyida Zainab tí wọ́n fi òun ni Zainul Abidina ibẹ̀ náà ló ti jáde gbogbo àwọn tí wọ́n jáde ń bẹ̀ ni wọ́n sì lọ́mọ ọmọ àwọn ni wọ́n ń pè Ahlul Bayt dè ní ìwọ tó kórìíra Ṣíà fìtínà rẹ̀ tó kórìíra Ànábì ló ń kórìíra kìí ṣe ẹnìkankan súnà Ànábì ń pè rẹ̀ lálù súnà ni àbó pè rẹ̀ ní oníṣíà
àbópẹ́rẹ́ ń sàlàfíà kò sí kankan mùsùlùmí ní gbogbo wa tí a bá ti jẹ́ mùsùlùmí la tukhaziluhu gbàgbé àwọn bàbá lágége tàná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam.